Sikina Subhanallah Sikina. Ẹ̀yin sọ fún bàbá wa, ẹ̀yin sọ fún olú ọmọ Ajégúnlẹ̀. Mo ti bọ́ sí ẹ̀yin bẹ́ẹ̀ ni mo ń pe àbọ̀ tẹ bàbá ti súnmọ́ bíbá yìí. Pẹ̀lú owó jà wọn náà la fi ń bẹ́ ń bí pẹ̀lú ọ̀rẹ́ mi dáadáa. Bàbá má pè mí. Subhanallah ṣẹ́wàrà dunia bikudrati mímẹ́rẹ̀ ọba ọ̀rọ̀ ọba tó bí màmá ṣe pé bó ṣe tóbi tó mo ṣe lọ́lá tó alágbára múyàmú ọba bàbá ìmáàmù àdìtú ní ìṣẹ̀lẹ̀ ìyanu ní ìṣẹ̀lẹ̀ kò dẹ̀ ṣe tí o lè ṣe ọba mo ṣe tán ní òbí mi ta lolúwa rẹ̀ tí ó mọ̀ lọ olú ọmọ àmbẹ́lọ́dọ̀ olú ọmọ MC lánàá wọ́n sì gbé nǹkan gidi fún mi àmọ́ olú ọmọ tí Ajégúnlẹ̀ bíbá yìí náà ó gbọ́dọ̀ bisabisa àyíbẹ̀ kọ́ ni ọlọ́wọ́ ọba lókè lókè ọba tó bí màmá ṣe gbé bó ṣe tóbi tó lè ṣe lọ́lá tó àwọn agbára múyàmú ọba àbìtú ní ìṣẹ̀lẹ̀ ìyanu ní ìṣẹ̀lẹ̀ kò dẹ̀ ṣe tí ó lè ṣe ọba mo ṣe tán ní òbí mi ta lolúwa rẹ̀ tí ó mọ̀ lọ oko mi ẹ̀rẹ̀ dà sílé ẹ̀sìn Allahu azza wa jalla Allahu azza wa jalla ọba táwọn orí tó ṣiṣẹ́ là ọba tó tẹ̀lé òbí ẹni tẹ́ni ó bẹ́ẹ̀ nǹkan nílẹ̀ tí ń bẹ lára wọn nǹkan tó lóhùn dá ó dáwọ́ èèyàn lóríṣiríṣi ara wọn làwọn Lárúbáwá àtàwọn òyìnbó Amẹ́ríkà àtàwọn àfin Nàìjíríà àwọn ìyẹn láláwọ̀ funfun ó dáwọ́ kan láláwọ̀ dúdú bó ṣe dáwà tó mínísítà ó dáwà láwọn tí ó jọra ó dáwà lédè tí ó jọra Haúsá ń pọ̀ lọ́rùn lọ́tọ̀ Ọlọ́run ọba ló ń gbédè wọn Yorùbá ń pọ̀ lọ́rùn lọ́tọ̀ Ọlọ́run ọba ló ń gbédè wọn ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó bá ń gbé títóbi ìfọlọ́run pé Allahu Akbar. Lájẹkúnlẹ̀ bíbá igi ló dé tá a lè gbé Ọlọ́run tóbi bí dáadáa. Orí ẹni tó bá nífẹ̀ẹ́ Muhammad bá mi yẹ pé níṣẹ́ ńlá Ànábì 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 Ànábì. Ìlọrin tá a ti wà máa ń yóò bá Ànábì jù wá ilé wa. Wọ́n sì ní Ládégúnlẹ̀ bíbá yẹn máa ń yóò bá Ànábì ayò bá Ànábì dáadáa ń yá wa. Ali aṣíwájú ayé bá bàbá Fatima ta ló dàbí Muhammad sadankata Muhammad jẹ́ jagunjagun nínú ẹ̀sìn ẹni àtọ́yé ẹ̀dáyé Ànábì lágbọ́lá fún bẹ́ẹ̀ nìkan yìí Muhammad ẹ̀sà nínú àwọn Ànábì Rasulullahi Muhammad sálírí Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ ní Muhammad iṣẹ́ Ọlọ́run ní bẹ fún Yorùbá Ànábì dáadáa. Sallallahu alaihi. Etí mo fi gba ọmọ alẹ́bẹ̀ alájí wa Ridwanu Kula ní last week kọ́ ni Ọlọ́run ní jẹ́ wọ́n sẹ́kù. Ìkàlẹ̀ gbogbo àwọn àgbàlagbà tó bẹ́ẹ̀ ní jòkó àfáàní mi àfáà mo máa kọ́kọ́ kí àlùbáríkà ńlá jẹ́ ẹni bá níta ẹ̀fà àgbáwo ẹ̀wí fi ipò tí ikú pẹ́. Ìkàlẹ̀ gbogbo àwọn àyìnbẹ̀pá tẹ́tẹ́tẹ́ ojú àlejò òlejòjú ara lé alájí ìkẹ́wọ́n lè mí ní sàn láti inú Ìlọrin làwọn ti wá síbí. Mo kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n bẹ́ẹ̀ ní jókòó. Mo fi bàbá wa ìmáàmù mo fi kí gbogbo àwọn àyìnbẹ̀pá tẹ́tẹ́tẹ́ kọlọ̀njáàrí yìí pẹ́ alájí wo ló máa jẹ́ gbólẹ̀ pápá yóò ṣéwù fún wọn. Ọba màtúmọ̀ tí wọ́n ń pèsè òkè sábà nìkan náà ń pèsè òkú pariwo ṣéwù fún lọ́wọ́ ẹja gbólẹ̀. Oyi alájí ìkẹ́ olè mi ní sàn olú ọmọ gbogbo ajé gbólẹ̀ ìbànújẹ́ oníkan yìí. Èèyàn tó bá níbi tó ń lọ dáhà má gbèmí tó sì fẹ́ tètè débi tó ń lọ Espoir TV tó bá wọn tá ń ṣe bàjẹ́ lọ kò fi wọ́n sílẹ̀ ká máa ṣe lọ olú ọmọ Ajégúnlẹ̀ gbogbo níbàjẹ́ ò mọ bí tẹ́ ń lọ kámẹ́rámà ẹ̀gẹ́ máa rí wọn bó níbàjẹ́ bá mọ bí tẹ́ ń lọ
etí mo fi ń kí yìí ni mo fi gba Sienna ńlá tuntun lọ́dọ̀ Alhaji wa Ahmadu Ajihan èmi ló fi kílà ìfo àwọn tí bá ń fọ́lọ̀ mi dáadáa ní ó rí àwọn tí ń dá sínú ayé wa ẹ parí Ọlọ́run dáadáa. àwẹ̀ tó lọ ni mo gba Sienna tuntun àwẹ̀ ti 2019 kọ́ la gba mọ́kà lọ́dọ̀ pẹ́sidẹ́ntì ilé ìtú lájà Ọlọ́run ní jẹ́ jábọ́. bí mo ti pàdé olú ọmọ ara tí ń bẹ lára tèmi ni pé tí n bá ti bá àwọn èèyàn gidi pàdé báyìí wọ́n máa ń dá sínú ayé tèmi ni. àwọn èèyàn sì ní sóògùn ni kì í sóògùn àánú Ọlọ́run ni. wọ́n lọ torí pé mínísítà ń gbà ká àánú lórí gbà o. alájí ìwọ olú ọmọ ìbànújẹ́ nìkan ara Ọlọ́run lára olú ọmọ òun dàbí ìgbàra ìyẹn ló fà sábàbí táwọn ọ̀tá yìí fi ṣe lára ṣèbẹ̀ Ọlọ́run ló ń pin mo dúró kí wọ́n ló bá tẹ̀ra wọ́n lọ́ máa bẹ lólu ọmọ sẹ́yìn ló fà lára kò fọjọ́ orí pé mo bí wọ́n kí wọ́n ló bá tẹ̀ra òṣùpá yẹ òun yẹ ìmọ̀lẹ̀ wọn ò dẹ̀jọ́ra ká má fẹ́ orí orí torí báyìí mo ń jọra olú ọmọ ìdẹ́ra ní tiẹ̀ àwọn ọ̀tá yìí ló lè nira ọ̀rọ̀ ìbẹ̀wọ̀ ló ọba wa láàrúwà lẹ́yìn ìdẹ́ra má jẹ́ tó padà wá má nira kẹmẹ́sẹ̀ ẹ̀rú fẹ́ pé lẹ́yìn ìgbà tí ẹ gbòmìnira olú ọmọ ẹ̀yìn tí gba kádàrá ẹ̀rọ̀ra ọ̀tá má ṣe kà á tán kẹ́yìn má padà jẹ̀rọ̀ra bàbá wa ìṣẹ́jú méjì náà ló kù jẹ́ ń fi kẹ́kọ̀ọ́ ọ̀tá ò dá akẹ́ lórí olú ọmọ ojoojúmọ́ ní àjọ ìṣe olú ọmọ ẹni lónú kan sí ọ kọ́lọ́ ọmọ tí ó ń ṣe ìkàlẹ̀ gbogbo àwọn ọ̀tọ̀ ń kú tí wọ́n bẹ́ẹ̀ ní jòkó balẹ̀ wọn bẹ́ẹ̀ ní jòkó king of boys Allahu Akbar Ọlọ́run níjẹ́ wálẹ̀ ẹ má bínú ojú àlejò lè dojú ara lé ni. alájú wa Kazeem àgbègbè Kazeem láyé máa ń dá fún wọn ní bí tí mo gba Mẹ́kà lọ́wọ́ ilé ìtumọ̀ wa lọ kí wọn wọ́n tó wá ní bẹ́ẹ̀rẹ̀ tí n bá fẹ́ ẹ ti bá máa ń gbọ́ Prince Kazeem ilé ìtura dáadáa wọn pé àwọn ilé ìwé sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ náà wà ní alájú wa Kazeem tí mo pàdé lónìí náà Ọlọ́run jẹ́ bìsà fún mi. Ìlọrin láti wá òkú pé tó bá lè ṣe àmọ́ pàgọ́ yìí Ìlọrin ni ẹ̀ ní jáwé láéláé alájú wa Kazeem king of boys ìbànújẹ́ nìkan yẹn lókè lókè látọ̀ king of boys lókè lókè látọ̀ ẹ̀mí gígùn látọ̀ àlàáfíà látọ̀ fún king of boys lókè lókè látọ̀ ẹ̀mí jábọ̀ máa sọ pé la ilaha illallah Ọlọ́run tẹ̀lé. aṣíwájú bàbá tí wọ́n yóò wọ́n bẹ́ẹ̀ ní jòkó. La ilaha illallah Ọlọ́run tóbi. olú ọmọ ìfẹ́ dààmú yín ẹ̀ka ṣe wàásù sí mi ìyẹn náà tó. òòrè láyé mínísítà kò pé ó tóbi. orí Ọlọ́run láyé mi ọmọ kò pé ó tóbi. àná Ọlọ́run mo lọ máa rí bàálà fún báyìí bùkẹ́. bàbá wọn bí ọmọ ṣe bí wọn láyé sẹ́yìn lójú náà lórí pẹ́pẹ́ ní ìlú ọmọ. ṣọlẹ̀ yìí gbà àlàfẹ́ bẹ̀yìn dúdú. láyìlá àìlá ìlà ọlọ́run bẹ́ẹ̀ni àjàrà anábíà láyìlá àìlá ìlà láyé lu ọmọ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ni àmì ọlọ́run sálẹ̀ yìí rí bàálà tó bá yìí dúpẹ́. àti ìlú tó ń bọ̀ lórí àwọn ọmọ tó ń bọ̀ lórí ọlọ́run. àbọ̀ ọ̀gá ti sọ́wọ́ yìí. Obi Ọlọ́run láwọn olúwọ̀mọ̀ ọkọ̀ gidi tàbí olúwa tẹ̀wé ní dúpọ̀pọ̀ lóye oṣù àlàáfíà yìí òfin jẹ́ yín ní òṣèlú yìí ní ìgbà gbogbo ní ẹ̀fín ránú bá lọ́dọ̀ lọ́yìn. Ìkẹ́rẹ́ mọ̀lẹ́ dàdúró yóò tún wá bọ̀ sí ìsàlẹ̀ fúnni tí máa yẹ olú ọmọ kẹlẹ́ tó fún ìdúpẹ́. Àti ìṣèjọba fún òun alájà àti ìwáṣù kò bá ìbálòpọ̀ nígbà láyìlá 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 ọba tó ń láyé ìlú ọmọ olú ọmọ gbogbo ajé ìkúnlẹ̀ ọlọ́wọ́ ọba ló gbé yín dá. Àti láyìlá àìlá lọ.
ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Ẹ̀rù ọlọ́run láyé ní ọmọ. La ilaha illallah. Àti wá sí ẹ̀mí jábọ́. La ilaha illallah. Lókè lókè látọ̀rọ̀. La ilaha illallah. Ó yá ọ̀pá náà láti iná. Àṣàlẹ̀ báyọ̀ bíbí náà. Ìjọba àṣàlẹ̀ bẹ̀rẹ̀. Wàjúmọ̀ àṣàgbà náà. Ọlọ́run lọ́dún tàwa yìí. Ọlọ́run ló ṣe tàwa yìí. Ilé ìwé ìyàwó wa yìí. Ṣùgbọ́n àbúrò ìdílé yìí. Ó lè ṣe jẹ́ta ara wa yìí. Ọlọ́run kò wẹ̀ láyé fẹ́. Ó ní ṣàmọ́ bí ìgbésí fẹ́. Ó sì tún ṣe láyé fẹ́. Gbogbo ìtawà náà ń fẹ́. Ọlọ́run dákò ìtawà fẹ́. Kódà ẹ̀yà Adékúnlẹ̀ tí mo ń gbé mínísítà lórí ìwọlé náà mi lówó. Kódà àtàwọn ẹgbẹ́ òfin. Ọlọ́run mọ̀ pé ká gbà sán. Ká má ṣe wáyé ayé yà sán. Bàwá lálẹ́ pẹ̀lú